Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú etí gbọ̀ wá. Ẹ ṣé gan-an. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Wọ́n bá ní bàbá ọmọ Ashley tóbìnrin yẹn, ó dé pé òun fẹ́ gbọ́mọ ẹ̀. Wọ́n kọ̀, wọ́n ò fẹ́ fún lọ́mọ ẹ̀. Kí ló dé? Ìgbà kan mo gbọ́ pé kábíyèsí ti lé ọmọ yẹn kúrò láàfin. Ọmọ yẹn bó ṣe wà yẹn, ọmọ yẹn gan ti gba bọ̀dẹ̀. Kì í ṣe ẹni tí kábíyèsí yẹ kó fi í lẹ̀ láàfin. Kó má lọ gba bọ̀dẹ̀ fún àwọn ọmọ kábíyèsí. Torí ó ní bó ṣe jẹ́. Ashley bó ṣe wà yẹn, ó ti pollute ayé ọmọ yẹn. Bàbá ọmọ yẹn dẹ̀ dé pé òun fẹ́ gbọ́mọ ẹ̀. Ashley mú ọmọ yẹn sá fún bàbá ẹ̀. Kí ló dé? Ṣé kábíyèsí ló tún bí yẹn fún ni? Ṣé kábíyèsí ló tún bí ọmọ obìnrin yẹn fún ni? Ó dẹ̀ jẹ́ kó lọ́mọ máa mọ ọmọ ẹ̀ lọ. Ọmọ yẹn ṣà ti wọ fèjì. Tó bá pé ọmọ yẹn wà ní under 6 years nsìn ló ní right. But nsìn gbé ọmọ fọlọ́mọ. Kò sọ pé òun ò lè tọ́ ọmọ òun. Tí ó bá jẹ́ ìjẹkújẹ àjẹbánu. Torí ìgbà kan la gbọ́ pé ó sọ pé ó fẹ́ will ọmọ yẹn fún kábíyèsí. Kábíyèsí ní láyé. Òun ń jáde ẹ tí ò lọ́rùn. Òun ò lè gbọ́mọ. Tí kábíyèsí bá kàn fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ, ó bẹ́ẹ̀ tọ́ ni. But ìyẹn ò ṣe duty kábíyèsí. Kí kábíyèsí release ọmọ yẹn kí bàbá ẹ̀ máa mú lọ. Just ṣìkínà. Torí life tí Ashley ń gbé yẹn, ó kù díẹ̀ káàtò kó gbọdọ̀ fi ọmọ yẹn ò gbọdọ̀ gbọ́njú bá life tí Ashley ń gbé yẹn. Kò yẹ kó wí bẹ́ẹ̀. Kábíyèsí, ẹ jẹ́ kí bàbá ọmọ yẹn kó máa mú ọmọ ẹ̀ lọ. Enough is enough. Ìtẹ́yìn náà ṣe fún wọn tó. Ashley pẹ̀lú gbogbo ìwà ìbàjẹ́, ìwà ọ̀daràn tó ń hù. Ashley ò yẹ ẹni tí, ó ti ẹ̀ yẹ ẹni tí kábíyèsí máa ṣàánú fún kó gba ọmọ ẹ̀ tọ́jú. Ashley tó jẹ́ pé ṣe ló ń wá ìpalára kábíyèsí gbogbo ìgbà. Ó ń wá tóun fẹ́ pa kábíyèsí. Gbogbo oríṣiríṣi ọ̀nà láti pa kábíyèsí ló ń dù. Ẹ̀yin dẹ̀ ń léku sí, òun léjò sí kábíyèsí. Kábíyèsí, ẹ discharge Naomi. Naomi báwo? Ẹ discharge, ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Ẹ discharge Ashley. Ẹ jẹ́ kí Ashley kó máa mú ọmọ ẹ̀ fún, kó máa lọ. Kábíyèsí, ẹ jẹ́ kí Ashley kó máa lọ. Tẹ́ bá dẹ̀ fẹ́, tó bá pé gbogbo nǹkan tí Ashley dẹ̀ ń ṣe, ó ń bá yín lára mu kábíyèsí. Ó kù ẹ̀yin àti Ashley. Ṣùgbọ́n ọmọ ọkọ Ashley, ex-husband ẹ̀, ẹ mú ọmọ fọlọ́mọ. Wọ́n ní kí ló ń jẹ? Ìyàwó ọ̀lẹ ló máa ń gbà. Wọ́n ń gbọ́ ọmọ ọ̀lẹ o. Òwe Yorùbá. Ìyàwó ọ̀lẹ ni wọ́n ń gbà. Wọ́n ń gba ọmọ ọ̀lẹ. Ẹ má fi ìyà jẹ máa yẹn. Máa yẹn tí ń wá sáàfin ó tọ́jọ́ mélòó. Kì í ṣe ẹ̀kan, kì í ṣe àkọ́kọ́ tó a gbọ́ pé bọ̀bọ́ yẹn wá sí ààfin. Torí Ashley, Ọlọ́run kò ṣàánú. Ọlọ́run máa jẹ́ kí èèyàn kan obìnrin tó jẹ́ pé, má ṣe o. Ọkùnrin yẹn ló yé. Ṣé kábíyèsí gan tó lẹ́fọ̀n tó lè kànnà? Ṣé kábíyèsí ò rí nǹkan tí Ashley ń fojú ẹ̀ rí láàfin? Ó rí nǹkan tí Ashley ń fojú ẹ̀ rí. Not to talk of ẹni ẹlẹ́ni. A gbọ́ pé wọ́n ní ọkùnrin àti kábíyèsí àti Ashley, wọ́n ti jọ plan bó ṣe fẹ́ tọ́ àwọn ọmọ wọn. Kì í ṣe pé ẹni ẹlẹ́ni ò rí owó san. Wọ́n ló máa ń san school fees, ó ń ṣe gbogbo ìṣà o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o. Kí ló tún kù? Jẹ́ kó ọmọ ọlọ́mọ máa lọ sí ilé bàbá ẹ̀, Ashley. Kí ló dé tó wá ilé ayé máyà báyìí? Kí ló dé tí nǹkan ka ẹ lára báyìí? Wọ́n ní ilé ayé ẹsẹ̀ mẹ́fà, ó tán àbùkù. Jẹ́ kí bàbá ọmọ kó máa mú ọmọ ẹ̀ lọ. Kí ló dé? Kí ló dé Ashley olójú kòkòrò? Ológun tẹ̀bà tí. Ó rẹ́fọ̀n lábàtà, ó yọ ọbẹ̀ tí. Ṣé kábíyèsí ló tún bí ọmọbìnrin tó tún gbé wá láti ìta? Tó fi dé pé owó kábíyèsí ti ràn mọ́ gbogbo yín. Ẹ̀yin wọ̀nbílíkì wọ̀nbìà yìí. Nǹkan kábíyèsí ṣáá ló ń dùn mọ́ yín. Ẹ gbọdọ̀ tẹpá mọ́ṣẹ́ tí yín. Kẹ́ ṣiṣẹ́ owó yín.
Kí ló dé? Kí ló dé? Kí ló dé tẹ́ ẹ fi ra yín lọ́kàn balẹ̀? Kí ló dé tẹ́ ẹ fi ẹ̀dọ̀ sórí òróró sùn? Kí ló dé? Ẹ sí mi ẹ̀dọ̀ náà. Ṣé, ṣé gbogbo wàhálà ìdààmú yìí, àwa gan-an tá ń gbọ́ nǹkan tí wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀, tó ń ṣẹlẹ̀ láàfin, ó fẹ́ẹ̀ tójú sú wa pé kí leléyìí. Ká má sọ pé ẹni tẹ́ ń hu ìwà yẹn sí gangan. Àhà, ó mà ṣe. Kábíyèsí, ẹ pàṣẹ, kẹ ní kí Naomi, ẹ ní kí Ashley máa mú, kó mú ọmọ ẹ̀ fún ẹni tó lọmọ. Kó má tún wá ṣe wúrúwúrú tó di answer fún yín. Gbogbo ayé tí ẹ mọ̀ pé iṣẹ́ yín lẹ́yìn tí ẹ lọ bí tóbìnrin. Ẹni tó lọmọ ló ń fẹ́ gbọmọ. Kábíyèsí, ẹ release ọmọ ọlọ́mọ. Ẹ ní kí Ashley kó release ọmọ ọlọ́mọ. Torí ayé kọ́ ni Ashley ń ṣe yẹn. Ayé ọba ayé jẹ́. Òun ni Ashley ń ṣe. Kí ló dé tó ń gbé ọmọ pamọ́ fún ẹni ẹlẹ́ni? Ó ń gbé pamọ́ pé kábíyèsí ló ní. Ìyẹn Ọlọ́run má jẹ́ ká rí gbogbo wàhálà obìnrin. Ọlọ́run má jẹ́ ká yàn ṣe obìnrin fẹ́ o. Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ bá mi fi tó kù sí comment section. Torí mi ò rí irú eléyìí rí o. Ashley gbé ọmọ ọlọ́mọ fún. Gbé ọmọ ọlọ́mọ fún. Kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n ní ọ̀gbàrá òjò kò dóhùn òwò ilé onílé. Onílé ni ò ní gbà fún. Onílé ni ò ní gbà fún. Ashley, rántí ẹlẹ́dàá ẹ nígbà èwe rẹ̀. Rántí Ọlọ́run ẹ nígbà èwe ẹ. Ó ga o. Ó ga o. Ashley gbé ọmọ ọlọ́mọ fún. Gbé ọmọ ọlọ́mọ lọ fún ọlọ́mọ. Eléyìí lágbára o. Ẹ̀yin èèyàn mi, báwo náà ti ṣe ń ṣe irú eléyìí sí? Báwo náà ṣe ń ṣe irú eléyìí sí? Torí eléyìí tójú súyàn. Awíwíwí, asọ̀sọ̀sọ̀, íńtánẹ́ẹ̀tì gbé lóríṣiríṣi. Kò sí nǹkan tó ń fi Ashley wé láyé. Still Ashley ló wọ́n ní jáwọ́ nínú iṣẹ́ ibi. Ó lè gbọ́mọ lọ́mọ fún. Gbọ́mọ lọ́mọ fún. Àbọ̀ tó máa sọ pé kì í ṣe yẹn ló tún bí. Ó dẹ̀ lè má jẹ́ pé yẹn ló tún bí ọmọ yẹn. Ẹlẹ́bùrú ìkẹ́ Ọlọ́run ìyanu ṣàánú fún wa. Ṣàánú fún wa. Ashley gbé ọmọ ọlọ́mọ fún. Ashley gbé ọmọ ọlọ́mọ fún. Ààbò Ọlọ́run á dájú lórí wa, ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share, kẹ bá like. Kí ẹ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an bí ẹ ṣe ń tẹ́tí sí wa. A dúpẹ́, bye.